Africa Content TV. Ẹ má fàdímù wá ṣàwàdà, àdímù wá o. Ẹ má fàdímù wá ṣàwàdà, àdímù wá o. Àdímù ti dọ́dẹ kọ́nà máa fọmọ ẹ̀ lé. Ó tọ́ àdímù ti dọ́dẹ. Àdímù ti dòde kọlọmọ fọmọ ẹ lé. Ago ẹlá ago ẹlá ago ẹlá ago ẹlá. Àdímù ti dòde kọlọmọ fọmọ ẹ létí o. Àdímù ti dòde. Àdímù ti dòde kọlọmọ fọmọ ẹ létí. A kì í ṣìkù ọkọ náà yín mọ́. A kì í ṣìkù ọkọ náà yín mọ́. Mo yọ̀ fún ẹ, mo yọ̀ fúnra mi. Agogoro ẹ yọ. Ọmọ ayọ̀ pọ̀tọ́ bí ẹni yé dé. Lè máa mú ẹ̀kọ́. Ọmọ gbọ́gìrì. Jágìrì. A kì í ṣìkù yóò ṣe. Akọ̀fẹ́ gungun ṣojú. Ago! 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 Àwọn wá ní ìwọ́rì. Ayọ̀ pọ̀tọ́ bí ẹni yé dé. Àdímù wá o. Ẹ máa fàdímù wá ṣàwàdà. Àdímù wá o. Wà á padà sílùú yín tó bá ṣọ́ra ẹ̀. Bá tó gbọ́lù. Ẹ máa fàdímù wá ṣàwàdà. Àdímù wá o. Ẹ máa fàdímù wá ṣàwàdà. Òòṣà ọkọ̀ àtúndé. Àwa lọ lórí o. Ago ẹ̀la. Bọ́bẹ̀ kí n máa gbọ́. Òòṣà ọkọ̀ àtúndé. Àwa lọ lórí o. Àwa lọ lórí ìyọba. Olóde sòde àmìlà bolóde. Ago. Ago! Ago! Òòṣà ọkọ̀ àtúndé. Àwa lọ lórí yìí o. Àwa lọ lórí yìí ẹ̀yọ́ ọba. Àmìlà bolóde sòde. Àmìlà bolóde sòde. Àmìlà. Ojoro mi jo, 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 torí mo bá wọlé kúlé mi. Ọwọ́ abínibí kì í wù ní. Kì í wù ní kì í wẹ̀ o. Ìbáwọn omi dúdú. Omi dúdú fojú jaró. Ó fojú jaró kò lè ẹ̀ṣọ́.
kò lè rẹ̀ sọ kò lè rẹ̀ gan kò lè rẹ̀ gidi pààgọ́ òjòrò mi jò òjòrò mi jò tó bá lùlù wá padà sílùú ẹ òjòrò mi jò òjòrò mi jò òjòrò mi jò ìyàtọ̀ adímú nìyẹn ìyàtọ̀ adímú nìyẹn òjòrò mi jò òjòrò mi jò Thomas ọpọnà wà lóde ọtọ ago ago ago. bẹ́ẹ̀ bá gbọ́ nílé Thomas ọpọnà wà lóde ẹ̀yin àgbà ẹ fọkàn balẹ̀. bẹ́ẹ̀ bá gbọ́ nílé Thomas ọpọnọ wà lóde ẹ̀yin àgbà ẹ fọkàn bá ibi tí wọ́n gbé nà wá o ilẹ̀ aláàánú àròjọ lèrè o àbọ̀rọ̀ kó má bàbá wọn o lèdò àbọ̀rọ̀ kó má bàbá wọn. Adimu wa ṣàwàdà adimu wa o Akíṣíkù kọ́ máa fadimu wa ṣàwàdà adimu wa o Akíṣíkù ká máa fadimu wa ṣàwàdà adimu wa o. Ṣàwàdà Adimu wa o Akíṣíkù wa láwòrán ẹyọ mo yọ̀ fún ẹ mo yọ̀ fúnra mi Yẹ́sùà 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 Olúyẹ ọgbọ́n mi ọ̀pẹ́ ìyọ̀rẹ́ Olúyẹ ọgbọ́n mi ọ̀pẹ́ ìyọ̀rẹ́ tí ó rẹ̀ yọrí o ẹni tí ó rẹ̀ yọrí o ẹ wá wá Akíṣíkù ọ̀pẹ yọrí ẹni tí ó rẹ̀ yọrí o ẹni tí ó rẹ̀ yọrí o ó wá wá Akíṣíkù bàbá yọrí o. bàbá yọrí ọkọ nà ìmọ̀tù ìmọ̀tù tó bá fẹ́ kí n yà sílé yẹ máa bá fàájì mi lọ àìjẹ́ bẹ́ẹ̀. nà ìmọ̀tù ọkọ nà ìmọ̀tù ọkọ nà ìmọ̀tù. ẹ̀yin ẹ̀yọ́ adímú iṣẹ́ ni ẹ máa jó alẹ́ yìí lálẹ́ yìí ọmọ kan náà hàn àràbà bí ọba orí ẹ̀jẹ̀ mọ̀ pàwọn méjèèjì àdó àtọ́ lónìí ikọ́ náà ra wà àràbà bí ọba orí. Ìmọ̀tù ọkọ̀ náà ìmọ̀tù. mọ̀dà Fọlábí mọ̀dà yín Kọ́sọ́lá mọ̀dà Láwùmí owó mọ̀dà Kudus mọ̀dà Fọlárìn Valerie oh my God èmi lọ́jọ́ bí happy birthday to you ẹ̀mí àṣekù pọ̀ ẹ̀ ọmọ mi Canadian
kíní kan ò ní ṣe ẹ́ Akíṣíkù ọmọ ni owó ọkọ̀ náà ìmọ̀tù Akíṣíkù ọmọ ni. ìrọ̀rùn ọlá ọkọ̀ náà ìmọ̀ Akíṣíkù ọmọ ni. àbúrò Kọ́lá wọlé Mùtíù Akíṣíkù ọmọ ni. àná tí Kọ́lá wọlé Mùtíù Akíṣíkù farabalẹ̀ ọmọ ni. bàbá yẹrẹ bàbá yẹrẹ. Akíṣíkù bàbá ìyá ló ní kíyà o Akíṣíkù ọmọ ni. Naima ọmọ ní ẹnà yìí mọ́tò àyàtàdé bọ́lá àyàtọ̀ lámì lẹ́kọ̀ọ́ òrìbí switi náà yìí mọ́tò ayọ́bádọ́sùnmù owó ọkọ̀ náà ìmọ̀ Naima òyìnbó ọ̀gá ọmọ ní ẹnà yìí mọ́tò Akíṣíkù Aquilas oníkínkí ẹ ṣáínà mi bẹ́là mi ọlọ́wọ́ ọdún èèyàn ti Bọ́lájí Eldorado mi kí ẹ bí gbogbo yín bá jayé títí títí ẹ má gbàgbé Highlander ọkọ̀ àdìyà. Aquilas #1 club lọ́wọ́lọ́wọ́ ní gbogbo ilẹ̀ yìí ọwọ́ ẹ̀ lọ́wọ́ Williams ṣàìná lọ́wọ́ ọdún èèyàn Ọlámilékan ṣó bá mi tọ́jú Ọlámilékan Adéṣẹ́ mọ́ èèyàn Mọ̀ṣọ́lá wà mí Mr. Y Mọ̀ṣọ́dà Mọ̀ṣọ́ nílùú London àbádùn wá sílé. Ọpẹ́ mi kú kalẹ̀ síbi ọpẹ́ mi Naima ayata Akíṣíkù Naima oṣù Bọ́lájí Eldorado mọ́ kí ẹ ìjẹsẹ́lẹ̀ ní àtẹ̀ká o owó ọkọ̀ Lámídé Eldorado mọ́ kí ẹ ọmọ Bọ́lájí Bọ́lájí ọkọ̀ Lámídé ọkọ̀ Lámídé. Bọ́lájí ọmọ ẹ̀ṣọ́ gbogbo èrò tó bá ń jayé nífẹ̀ẹ́ ní ìlà lọ́wọ́lọ́wọ́ báyìí the best club tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí Quilos gbogbo èrò tó ń rè Victoria Island lórí Express Road kó o tó dé Mobil headquarter wá ti rí Quilos lẹ́gbẹ̀ẹ́ báńkì club tó lágbára títí tó múlé ti báńkì ó múlé ti club tó lágbára títí ó múlé ti báńkì Zenith Bank lórí róòdù yẹn ká tó dé Mobil lórí Òsùnbà Rúmbàdìwé lálàlẹ́ Friday lálàlẹ́ Saturday lálàlẹ́ Sunday lálàlẹ́ Wednesday ìyẹn dúró sí kò yìí ó ń fa wàhálà Eldorado ní gbogbo yín bá jayé títí ẹ má gbàgbé pé nga o ọkọ̀ àdìyà o àwọn tó lu ayé òní fújì haraba ń bí Ọlámilékan Adébọ́lá Débọ́lá ọkọ̀ náà ìmọ̀tù Ọbádọ́sùnmù ọkọ̀ náà ìmọ̀tù mi òyìnbó ayaba oníburúkú òní ìgbà ẹ̀ náà ìmọ̀ àṣírí ẹ̀kọ́ ní tú lójú ewé wọ́n bá wá gbé kòtò sílẹ̀ wọ́n bá tẹ́nìlẹ̀ lórí ọ̀nà ìmọ̀ fúnra wọn ni wọ́n sùn lè sùn ìtìná ìmọ̀ iná tó bá dálẹ̀ ẹ̀yẹ gúnúgún ẹ̀yẹ mi náà fi ń sùn jẹ́ o ọ̀nà ìmọ̀ ẹ bá mi gbájú kábíyèsí Elégùṣì ọba Kingúṣì ọkọ sẹ́kì látùmí ara mi lé
tó ń bẹ l'Amẹ́ríkà abáre wá sílé Elégùṣì tó ń bẹ l'Amẹ́ríkà abáre wálé ọkọ lórí Sẹ́kínátù kẹ́ máa bá mi kí káńtù ṣe yí ó ṣe. Ṣáínà ìṣe ni wọ́n bọ́ àjà Ṣàngó ẹ̀ lóní iṣẹ́ rẹ̀ gbogbo àṣebàjẹ́ òní ìgbà Àdìsá Àdìsá ọ̀tá ẹ̀ ò ní kú owó ní tọ́lọ́wọ́ ọ̀tá ẹ̀ Àdìsá ó ṣùgbọ́n wọn ò ní lóhun tí wọ́n fowó rà wọn ò ní lóhun tí wọ́n fowó ṣe Àdìsá dé Àyìndé kì í ṣe pé o ọ̀tá mi ò ní rí ohun tí ó fowó rà ọ̀tá mi ò ní rí ohun tí ó fowó ṣe araba ń bí gbogbo àṣebàjẹ́ òní ìgbà ayé ẹ̀bà Aquilus Àdìsá wọ́n máa pè é o ọmọ síní bàtà wọ́n máa pè é o ọpẹ́ mi bèbí kọ́ ọpẹ́ mi ayata ni Sami pẹ́lá ayata ni Sami pẹ́lá ayata ni Sami pẹ́lá ẹ̀bẹ̀ mi náà bẹ́tẹ̀ mi Adébọ́lá ń ṣakọ sí mi ẹ̀bẹ̀ mi náà bẹ́tẹ̀ mi ọpẹ́ mi. Àdìsá mi bẹ́lá Ọpẹ́yẹmí Àdìsá mi bẹ́lá Ọpẹ́yẹmí. Wọ́n ṣe gbádùn wọn lọ́nà. Wọ́n ṣẹ̀ṣẹ̀ jù wọ́n lọ́nà. Wọ́n ṣe gbádùn wọn lọ́nà. Wọ́n ṣẹ̀ṣẹ̀ jù wọ́n lọ́nà. Ìtàkùn ò bá já. Owó lè mọ̀ kẹ́rẹ́. Wọ́n ṣẹ̀ṣẹ̀ jù wọ́n lọ́nà. Ìtàkùn ò bá já. Owó lè mọ̀ kẹ́rẹ́. Wọ́n ṣẹ̀ṣẹ̀ jù wọ́n lọ́nà. Ẹ̀yin wọn ni wọ́n yìí, ókè ẹ gbàdúrà lọ́dà. Àdìsá lọ́wọ́ ọdún. Ọpẹ́ mi dà. Báńkì ọpẹ́ mi. Bọ́lájí ẹ̀ṣọ́. Ẹ̀dọ̀dọ̀ ó kí ẹ Àdìsá ó bàjẹ́ ayé títí. Má gbàgbé Rótìmí ọmọ tó àjàdọ̀kú. Má gbàgbé Lẹ́kan ọmọ ṣì ìfẹsọ̀. Má gbàgbé Olúwagbénga Islander ọkọ̀ àdìyà. Mọ̀ṣọ́ ọmọlá wàlẹ̀ Mr. Y. Má gbàgbé Olúwayé Fújì Alábàbí. Àtọ́lá ṣéwù mi. Débà. Ìbàtà wí fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní ṣakọ.